9 Ganiat Bello-Ashiru lórúkọ tèmi. bó ṣe wà nìyẹn. Ganiat Bello-Ashiru o wọ́n ní ewúrẹ́ kì í wọlé kí wọ́n jẹ ilẹ̀kẹ̀ lóde wọ́n jọra wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni béèyàn bá ka kókó ní àgbà ẹni tó jẹ́ ààrẹ ilé ìfowópamọ́ àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti alàgbà tó mójútó ètò ọrọ̀ ajé òun àtòlú ètò ọrọ̀ ajé tó máa jẹ́ ọlọ́jọ́ pípẹ́ tí ìrandíran yóò máa dé bá lẹ́yìn wá ọ̀la òun ní ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n gùn lé tá a bá lè ṣe sùúrù dáadáa èsì rẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ni o àwọn èsì kan bẹ ẹ máa rí èsì rẹ̀ ní wàràǹṣeṣà ṣùgbọ́n wàìwà ìjókòó kú lójú ẹsẹ̀ nírú àwọn èsì bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èsì tá a jẹ kọ́ni kése tí ìrandíran ó máa dé bá tí wọ́n máa ṣàdúà ní ìlànà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbà ṣe ètò ìṣèjọba rẹ̀ lẹ́ka àtúntò ọrọ̀ ajé wa ọ̀rọ̀ yìí jẹ́ lánàá níbi àṣekágbá ìpàdé kan tí wọ́n ṣe ní Washington DC tó jọmọ́ ti àwọn parakòyí oníṣòwò lẹ́ka ètò ọrọ̀ ajé lágbàńlá ayé tí wọ́n pàdé ńbẹ̀ ní Cardoso àti Wálé Ẹdùn tí sọ dínà wípé a ò lè dá padà mọ́ o eléyìí ti wá a sì jà. ìjọba àpapọ̀ láwé ìrírí ni ọgbọ́n àgbà o. nínú ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní níròyìn sọ di mímọ̀ rí oúnjẹ tí ò tí ì tó ara oṣù di ara akétun yọwọ́ síbi àlùmọ́ọ́nì ilẹ̀ yìí tá àti ìjẹgbádùn jẹ́jẹ́ mọ̀ wípé àwọn àjòdìgòdògbò kan wọ́n máa ti yọjú ní ìpínlẹ̀ Niger tí wọ́n bẹ̀rẹ̀ sí ń wakùsà lọ́nà tí ò tọ́ tí wọ́n ń ja orílẹ̀-èdè yìí lólè dúkìá òun àlùmọ́ọ́nì.